ṣọ́ọ̀ṣì ti pọ̀ káàkiri, mọ́ṣáláṣí náà pọ̀ káàkiri, táwọn èèyàn sì ń fi ojoojúmọ́ gbàdúrà. Ṣùgbọ́n kàkà kí ewé àgbọn dẹ̀, líle ló tún le sí i. Ọ̀pọ̀lọpọ̀ wòlíì àtàwọn aríran náà máa ń sọ fáwọn èèyàn pé ogun ìdílé ló ń dà wọ́n láàmú. Bẹ́ẹ̀ púpọ̀ nínú àwọn èèyàn kan ò dé ibi tí wọ́n ti bí wọn dépò bí àwọn ogun ìdílé máa rí wọn. Kí la lè sọ pé ó fà á tí àwọn èèyàn fi ń gbàgbà tí àdúrà tàdúrà ò fi gbàgbọ́? Ó ṣe one ẹ̀ṣẹ̀ sórí yàtọ̀ sí Ọlọ́run ní ayé yìí ẹ̀san wà. Bíbélì ni mo dá àwọn kan ní ìwọ̀fà, àwọn kan sọra wọn di ìwọ̀fà, ayé sọ àwọn kan di ìwọ̀fà. Àwọn mẹ́ta ni a dá àwọn kan ní ìwọ̀fà láti ọ̀run, ayé sọ àwọn kan di ìwọ̀fà, àwọn kan sọra wọn di ìwọ̀fà. Ẹ̀ta dá ní ìwọ̀fà yẹn, àwọn ni tálíkà tí Jésù sọ wípé tálíkà ò lè tán láàrin yín. Ìyẹn làwọn Ọlọ́run àyànmọ́ tó yàn wọ́n wá nìyẹn. Ṣùgbọ́n ẹlòmíì láyé yìí ó délé ayé tán, kò tí yẹ kó máa mutí ó mutí, kò tí yẹ kó máa bóbìnrin sùn kó máa bọ́kùnrin ṣe àṣepọ̀ ó ń ṣe, kò tí yẹ kí ara ẹ̀ bàjẹ́, ara ẹ̀ ti bàjẹ́. Àdé gbogbo nǹkan wọ̀nyí tá à ń sọ yìí nǹkan ẹ̀mí ni ara. Ẹni tí ò yẹ kó rí fín orí fín ògbèpé bí lónìí, bàbá yẹn ò tẹ̀ mọ́lẹ̀ ògbèpé bẹ́ẹ̀ lọ́la, ìyá ẹ̀ gan òjíṣẹ́ fún ó ṣépè fún ẹ, bàbá ẹ̀ gan pé ó ṣe báyìí ó ṣépè fún ẹ. Gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ń wà lára ẹ̀, ìwọ gan nǹkan nìkan kó lọ mu wọ́n fún ẹ lépè ń bẹ̀, ohun tí ò tọ́ ó ṣe wà bẹ̀. Òun mutí àmujù, òun ta tẹ́tẹ́, òun mu sìgá, òun mu gbó, òun mutí. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ìwọ ló fi ṣe ara ẹ. So ibẹ̀ ni Bíbélì sọ pé àwọn kan sọra wọn di wọ̀fà. Ẹni tó yẹ kó ní ìyàwó àbọ̀gbọ̀n yẹ kó ní ó kó ìyàwó mẹ́ta jọ. Mo ti rọ́bìnrin tó wá sẹ́dọ̀ mi bì tó ń wọ́mọ tó àtọkọ ẹ lè bẹ̀rẹ̀ sí wọ́mọ káàkiri ṣe kiri káàkiri. Àwọn tó mú wá sẹ́dọ̀ mi wọ́n jẹ́rìí mi, wọ́n mọ̀ pé tí ìbá lè ṣe màá ní kó padà. Mo wá wo obìnrin yìí ọdún kan gbáko tó wá sẹ́dọ̀ mi. Ìjẹ́ ọmọ ké lẹ́yìn náà ó ti mú ọ̀rẹ́ tiẹ̀ wá, ọ̀rẹ́ ẹ̀ ti lóyún, ọ̀rẹ́ tiẹ̀ gangan tó mú wá ó ti lóyún. Ìdí ẹ̀ ni òṣèlú ọlẹ́lẹ̀ ń bọ̀ tí òun náà á gbà. Ọjọ́ kan lọ́kọ́ lọ́ọ́ lè kàn sí mi. Wọ́n á lọ pé mo ní gbọ́ ṣe onílé ọmọ. Aṣọ ti yọ ilé ọmọ ẹ̀. Ó ti ṣẹ́yún gbàdé lásòyún tó ṣẹ́ lóyún keje. Wọ́n yọ ilé ọmọ ẹ̀ kúrò bẹ̀, ó lè fọkọ. Bó ṣe kúnlẹ̀ dẹ́ kékeré pò ń láṣìírí. Mo lè bẹ́ láṣìírí ṣùgbọ́n ẹ máa kúrò mi ní ìdẹ̀mọ́ tó bá wà ní o máa sọ. Wọ́n tó bá sí ní mi lè sọ, because mi lè máa tán ọkọ ẹ bí wọ́n ṣe ń tán. Ó kèé sí ṣáyé ló ṣe. Oṣù àdúrà wo ló fẹ́ gbà tó lè gbà tí ilé ọmọ fẹ́ ìlú padà àyàfi tó lọ bá ṣe mẹ́rin. Tó bá yẹ pé ilé ọmọ yẹn kàn bàjẹ́ bá accident ọ̀tọ̀ ó ṣẹ́yún tó ẹ̀ méje kó ló di pé wọ́n yọ kúrò. Jẹ́ kí ló fà á tàdúrà fi gbà? Nígbà míì ọwọ́ wa àdúrà fi gbà. Òtítọ́ ló mú orílẹ̀-èdè lékè. Ìjẹ́ àwọn lídà wa ṣé olóòtítọ́ ni wọ́n? Wọ́n show the best poor president ní ayé ní gbogbo àgbáyé, àwọn méjì ni. Wọ́n mú ẹnìkan ní Ukraine àbí ìgbòho tó jẹ́ wọn bàbá yẹn Volkswagen ló lò, ọlọ́pàá méjì péré ló tẹ̀lé àti ajá Volks ló lò, wọ́n lọ gọ́gù ẹ̀. Ó mú sálárì ẹ̀ ó dá sí 10, ó ń lo apá kan, ó fún apá 9 tó kù ó fún àwọn charity.
tẹ bá rí ilé tó ń gbé bí búkà ni ó lè rule as a president. Again, Burkina Faso president tó ṣe jẹ́ ẹ̀bẹ̀ ọmọ kékeré ni báyìí náà òun náà tó kọ́pì báyẹn nígbà tó dé orí oyè kí ló ṣe gbogbo owó àwọn senator ó cut everything à ń ra mọ́tò fún anybody à ń kọ́lé fún anybody ó cut everything ó ní mọ́tò tẹ́tí lò tẹ́tẹ́lẹ̀ ní kẹ́ máa lò òun gan fúnra òun mọ́tò àmì ló ń lò ó wá kó tractor jọ wọ́n bẹ̀rẹ̀ sí wọnú bọ́ lọ dáko òun náà ń bá wọn lọ dáko gbogbo àwọn senator àwọn house of reps gbogbo àwọn director gbogbo wọn yẹn ó yí bá tí wọ́n ẹ lọ wo ìlú yẹn sí àwọn gbogbo ìlú ti sí wọ́n ti protest jáde wípé àwọn ò gbà kó lọ mọ́ sójà ni o wọ́n làwọn ò gbà kó lọ mọ́ òtítọ́ ló mú orílẹ̀-èdè lékè wòmí ní ìlú wa lónìí bó ṣe bàjẹ́ tó yìí mo sọ nígbà kan tó ń gbé jáde tí pépà náà gbé jáde wípé ẹ má ná dọ́là ní Nàìjíríà wọ́n interview mo ní dọ́là o ẹ má ná ẹ tó bá fẹ́ wá ra nǹkan Nàìjíríà kó máa mú kó wá ṣẹ́ náírà tá bá mo lọ sí London ìgbà tí mo fẹ́ lọ mo ní láti lọ ṣẹ́ pounds sí owó wọn kí tó lọ so why ìtẹ̀fẹ́ afá sí Nàìjíríà tó ẹ pé dọ́là lẹ́mọ̀ kó wá ẹ máa ṣẹ́ dọ́là tẹ́ bá fẹ́ ná Nàìjíríà ẹ máa ṣẹ́ sí náírà wa kọ́ máa develop ṣùgbọ́n torí pé àwọn tó wà lókè dọ́là ló ń lò wọn ọ̀dún náírà so báwo la ṣe fẹ́ ṣe mo advice kéré kan mo ní kọ́ máa rò wípé wọn ò ní ti bọ́dà wọ́n máa ti bọ́dà nísìnyí ìjẹ́ mọ̀ pé àwọn Yorùbá ò sábà tata mọ́ kí ló fà á gbogbo oko wa pátá lẹ́ran ti jẹ Yorùbá ò láta tó fẹ́ tà mọ́ ìyàwó mi lọ sọ́jà ó kó ata 5,000 wá ó kàn kó wá sẹ́dọ̀ mi ní kí wá wo ohun tó ń ṣẹlẹ̀ lọ́jà ata 5,000 ó ní kọ́ àwọn òrí Yorùbá táwọn rà lọ́wọ́ ẹ̀ mọ́ Haúsá náà ti rà lọ́wọ́ ẹ̀ ata 5,000 mo ní irọ́ ni ó ní ọmọ tó lọ rà ní mọ́lánú ni gàrí ìlú mi a máa ń jẹ púpúrú ọmọ tó jẹ púpúrú a máa ń jẹ kò sí kí lọ lé nítorí mo láwọn èèyàn mo ní jàmá gbá lọ́lé máa ra àpò méjì máa ń rà wá máa rà ní last year yìí mo rà ní 22 21 23 a máa ń rà but báyìí sí 95,000 mẹ́ta kẹ̀ o ti lọ sí lọ́kọ mẹ́rin so òtítọ́ ló mú orílẹ̀-èdè lékè mo wá advice ìjọba pé ẹ kó rice flour ẹ kó wọlé èyí tẹ́ ẹ ń fún àwọn state kankan lówó yẹn ẹ bá fọ́n ló mọ́ ẹ lọ kó wọlé bìtì kó bà ọjà jẹ́ àti flour tó bá wọlé tó bá bà ọjà jẹ́ gàrí alọ́ọ̀lẹ̀ iṣu alọ́ọ̀lẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ìjọba dánwò wọ́n lówó ẹ̀ náà nítorí bá ṣe ń bá lọ yìí jẹ́ sọ pé mo rí ìran kan mo rí àwọn èèyàn ó dàbí ayé SARS tí wọ́n ṣe táwọn èèyàn jáde síta àwa jẹ́ gbogbo state táwọn àgbẹ̀ sí jáde wọ́n máa sunkún ebi tá a bá tètè kọ́ fèsì tí mo sọ yìí kí ni mo lè sọ kí wọ́n lọ kó oúnjẹ wọlé ó lè jẹ́ méjì pé ló máa kó wọlé rice flour mi kì í jẹ búrẹ́dì but mo ti rí pé nǹkan méjì yẹn ó dára tó bá wọ orílẹ̀-èdè yìí kàn fi bà ọjà jẹ́ kàn make sure pé rice ò kọjá 20,000 25,000 lọ ẹ máa gbé gàrí àpọ̀ gbogbo àpọ̀ ṣùgbọ́n tán bá ṣe tán bá ní àwọn sì fẹ́ máa tagbọ́n kan bí tagbọ́n kan lọ́wọ́ wọ́n tàn wá so àdúrà máa ń gbà bọ̀ ṣé àwa jẹ́ kàdúrà gbà
àwọn aláfàátà àdúrà fi gba ẹni owó tí èèyàn 1,000 fẹ́ jẹ ẹnìkan kó. Tí òkè bá dára ìsàlá dára. Ayé ìdí àgbọn bóyá bọ́ sí òye báyìí àdí àgbọn tó bọ́ sórí òye. Gbogbo àwọn tó ń ta àwọn oúnjẹ ó kọ́kọ́ flop wọn up, ó kọ́kọ́ wọlé sí wọn lára, oúnjẹ yẹn wá sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Tó bá wà ní títì tó bá gbọ́ ìdí àgbọn wa máa tọ̀ sí ṣòkòtò ni. Kí ló fà á? Ó jẹ́ olórí nígbà náà, olórí. So olórí ni bàbá wa Tinubu tó wà ń bẹ Jagaban tí bó ti ṣe gómìnà rí lẹ́kọ̀ọ́ bí àdìgbọ́n bó ṣe ṣe kó má yẹ kí anybody control ìgbésẹ̀ yẹn ni kó gbé. Ṣé ó jẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ àbí ìmọ̀ràn? Ìmọ̀ràn ni pé kó gbé ìgbésẹ̀ akin. Gbogbo àwọn tó ń gba owó rẹpẹtẹ tó ń gba tíbi tó ń gba tán kó gbé ìgbésẹ̀ akin. Ó lè ṣe é, ó lágbára ẹ̀, ó ní wisdom ẹ̀. Ìgbà náà àdúrà lè gbà. Ó dá ń fìyà